ẹ̀yin tèmi ṣé gbogbo yín lẹ ti rí fídíò bàbá Ìjẹ̀ṣà tó ń trend lẹ́nìí fídíò ibi tó ti ń ná bàbá Ìjẹ̀ṣà lówó tó ń celebrate bàbá Ìjẹ̀ṣà tí gbogbo wọn jubilate ẹ jẹ́ n gist yín. So bàbá Ìjẹ̀ṣà níbi tó wà ní àwọn èrò tí wá bá wọn bẹ̀ àwọn oríṣiríṣi àwọn èèyàn àtọkùnrin o àtobìnrin o gbogbo wọn ṣà ń yọ̀ wọ́n jó wọ́n jubilate wọ́n bá bàbá Ìjẹ̀ṣà yọ̀ gbogbo wọn wá gather around wọ́n fẹ́ bá bàbá Ìjẹ̀ṣà wọ́n fẹ́ take picture pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà. Bàbá Ìjẹ̀ṣà bá ń bi wọ́n pé are you an adult? Are you an adult? bó ṣe sọ di orin nìyẹn bó ṣe sọ di kinní tí gbogbo wọn fi ń ṣàwàdà ń bẹ̀ ní bàbá Ìjẹ̀ṣà. ẹ̀yin tèmi ẹ tún wá gbọ́ nǹkan tí arábìnrin yìí tí ó tún sọ nípa ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà tí ó ti ń jà rìnrìn tí ó ti ń lọ lọ́tùn lósì. ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbádùn ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin yìí bí ọ̀rọ̀ náà bí ó ṣe lọ. ẹ má ṣe gbàgbé láti wò láti bẹ̀rẹ̀ títí dé ìparí ó ti yá. ìṣànà bá sọ pé nísìnyí báyìí o anybody tó bá ti fẹ́ ya fọ́tò pẹ̀lú àwọn èèyàn bóyá celebrity ni ẹ ọ tó bá jẹ́ ọkùnrin yes as ọkùnrin tó bá fẹ́ ya fọ́tò pẹ̀lú àwọn èèyàn àbí táwọn èèyàn bá surround there especially ibi tóbìnrin bá wà ní pé kó kọ́kọ́ máa bi wọ́n pé are you an adult? Are you up to 18? ó ti yé yín bẹ́yẹn náà ká má fà ọ̀rọ̀ gùn ọ̀rọ̀ tí bàbá Ìjẹ̀ṣà ń sọ ó ti yé gbogbo yín bẹ́yẹn. So bàbá Ìjẹ̀ṣà wọn sọ pé are you an adult? gbogbo àwọn táwọn bẹ́ẹ̀ náà àwọn náà sọ are you an adult? Kódà Ọlọ́run máa ṣàárò mi lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà zò gbogbo àwọn táwọn bẹ́ẹ̀ náà wọn sọ are you an adult? Ó jẹ́ tún ní màá kan máa yẹn náà tún bọ́ síwájú níbi kámẹ́rà ló bá ní on behalf of the power vested in me kinikan I hereby attest to the fact that everybody here surrounding Baba Ìjẹ̀ṣà are adults. Tẹ́ bá rí bó ṣe ń celebrate Baba Ìjẹ̀ṣà tẹ́ bá rí bí àwọn èèyàn ṣe ń náwó fún aláwọn àwọn kan wà tẹ́ pé wọ́n ń náwó fún Baba Ìjẹ̀ṣà tó ń spray wọn lówó gidi báyìí tó ń celebrate Baba Ìjẹ̀ṣà lọ́rọ̀ kan ṣá o gbogbo Nigerians wọ́n ti accept Baba Ìjẹ̀ṣà back into the society after institution tó lọ wọ́n ti accept wọn padà with wọ́n ti fún wọn ní warm welcoming ní o torí tẹ́bí àgbà àwọn èèyàn ṣe celebrate Baba Ìjẹ̀ṣà tó ń dunnú tó ń bá wọn yọ̀ tó ẹ rò bóyá angel kan ni Baba Ìjẹ̀ṣà ni bó ṣe celebrate Baba Ìjẹ̀ṣà ẹ máa wò pé angel kan tí ò lẹ ẹ mọ̀ káwọn angel ò lẹ́ṣẹ̀ lọ́rùn ẹ máa wò pé angel kan tí ò lẹ́ṣẹ̀ lọ́rùn rárá ni Baba Ìjẹ̀ṣà ni tó ń celebrate wọn bí ọmọ kókó congratulations to Baba Ìjẹ̀ṣà o baba kókó congratulations àmọ́ èèyàn ọmọ Nigerians speechless mi mọ̀ kan ti máa sọ but it is well torí wọ́n ti sọ pé Yomi Fabiyi náà ti sọ pé in a sane country in a working country in a sane society whenever an ex-convict returns back into the society is mandated is kenikan to welcome back the ex-convict into the society. Wọ́n free àti rìn bó ṣe wọ́n wọ́n free àti ṣe bó ṣe wọ́n free àti gbé anywhere wọ́n free àti ṣe anything like wọ́n free àti move on with their life nígbà kọ́ yẹ castigate àwọn ex-convict kọ́ yẹ discriminate wọn they are humans like us. ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ náà correctional center ló ń pe prison correctional center ni wọ́n ti lọ correct wọn and they are out wọ́n ti di èèyàn tuntun ẹ mọ̀ pé bíbélì náà sọ bíbélì ní behold all things have passed away all things have become new. Ṣé understand bẹ́ẹ̀ so nǹkan tó ṣẹlẹ̀ ni àwọn ọmọ Nàìjíríà wọ́n gba Baba Ìjẹ̀ṣà tọwọ́ tẹsẹ̀ tọ́ open arms wọn stretch forth arms wọn fi accept Baba Ìjẹ̀ṣà back o so Baba Ìjẹ̀ṣà officially wọ́n ti di free man wọ́n ti padà sí society wọ́n ti ń ṣe dáadáa wọ́n ti ṣe normal wọ́n ti ṣe bíi ti tẹ́lẹ̀ jíìsì yẹn mo ní kí n gbá fún yín pé ṣẹ́yìn náà ti gbọ́ tí olórin kí ló kù tó gbà tán fún Baba Ìjẹ̀ṣà nínú fídíò yẹn wọ́n kọrin fún wọn wọ́n dán wọn lówó oríṣi celebration kan náà kò ju bẹ́ẹ̀ lọ kí ni mo sọ tẹ́ bá rántí I made a statement it wasn't mi ò sọ̀rọ̀ it was a video tí mo post mo wá caption ọ̀rọ̀ Baba Ìjẹ̀ṣà is okay kí ni mo sọ mo ní sí Olúmini àti Baba Ìjẹ̀ṣà wọn mọ nǹkan tó ń ṣe ṣẹ́rí this whole thing tó ṣẹlẹ̀ yìí wọ́n fi rekindle fame wọn and I said it in that my video I said day one ṣé nǹkan ló ṣẹlẹ̀ báyìí sí ẹ wo it is well o so lọ́rọ̀ kan ṣá fídíò yẹn ó ti kọ́ sí diverse reaction lórí social media tẹ́ bá rí báwọn èèyàn ṣe ń dragi Baba Ìjẹ̀ṣà àti àwọn tọ́jọ́ wà nínú fídíò yẹn tọ́jọ́ ń jubilate ẹ wo ẹ̀yin náà ẹ bọ́ sórí Instagram kẹ́ lọ wo nǹkan tó ń lọ.